afalala kan ìmáàmù àgbà ó wà mọ́sálásí ọlọ́mọ wa fi hàn lójú oró gbogbo ìgbà a máa lálà ọkùnrin kan nínú àwọn ìjàmọ́ ìpè àdánà tó ga jùlọ wà ó la aláìmọye ọdún ìmáàmù dáwì ó adijọ́ kan kò rí gbé mara mọ́ ó ní bàbá alágbájá wá ní àyè gbogbo ìgbà ni mo máa ń rí ẹ lójú oorun ààyè tí n sì ti máa ń rí ọ ààyè tó ga jù àdánà tó ga jù kí ni ìwọ tó ń ṣe tó dáa ju tiwa lọ kọ́ èmi náà kébì náà máa ṣe àbá wa dààmú bàbá yìí ọ dààmú rẹ̀ kò sọ lọ́dún kan ńgbà tó yá bàbá yìí bá lọ gbéra rẹ̀ bá a fa ó ní ẹ̀yin àfa wa ẹ ń béèrè lọ́wọ́ mi ẹni kí ni ń ṣe ní kọ̀kọ̀ tẹ́ ẹ fi rí mi lójú ìran gbogbo ìgbà pé àlìjánnà tó dáa jù tó ga jù lòun máa wà ó ní tó ń rò ó lóun ọ̀ma ó àmọ́ òun bo àṣírí kan àṣírí tó ń bò yìí òun bọ́ láwọn ní májẹ̀mú pé láyé ẹnìkan tí ó gbọ́ lẹ́nu wọn ò sí tó ní kó wọn pẹ́ kó wọn tó sọ fún yín náà wọn ò ti fẹ́ sọ yìí bóun bá wa sọ fún yín náà pé yàn bá gbọ́ lẹ́nu ẹ̀yin nù Ọlọ́run ó ní àmọ́ mo yọ̀ǹda fún yín ẹ lè fi ṣe wá sí àmọ́ ẹ má dà á pọ̀ àbá ní sáwò kí ni nǹkan náà ó ní bẹ́ẹ̀ ni ó lé mi tẹ̀rí ìyàwó lé òun níjọ́ tó ń fẹ́ òun ṣèyàwó aláriwo gbogbo àyè àwọn èèyàn bá wọn dúpẹ́ ó ní ìgbà tó yá lòun rí i pé ńgbà tí ìyàwó yẹn wọlé ó ti lóyún oṣù méjì oyún tó wá ní kìí ṣòwò lòun ní òun rí i pé ó gbé oyún yẹn wá bá òun nílé ni òun ní olóhùn sì fẹ́ràn ọmọbìnrin yìí púpọ̀ òun á bọ́ àṣírí rẹ̀ òun àti ìyàwó òun àwọn wá kúrò nílùú àwọn travel kóun fi gbé ojú rẹ̀ kúrò lára ẹbí tòun àtàbí ẹbí tiẹ̀ ńgbà àwọn wá lọ ó dòṣù kẹsàn-án àwọn délé padà ó bímọ bó ti bímọ yẹn tán òun á gbé ọmọ yẹn ọkùnrin yìí ń fún àfààní làbárì òun gbé ọmọ náà lóru bí aago mẹ́ta òun gbé sínú pálí òun gbé lọ mọ́sálásí àwọn mọ́sálásí yìí náà lòun gbé wa. ìgbà tó di nídàjí àwọn tí wọ́n fẹ́ wá kírun wọ́n dé òun náà dé báwọn ọ̀nkálukú sẹ́mà tálá gbọ́mọ sí àyè àwọn èèyàn máa dájú ó ní báwọn tí báwọn tọ̀hún ti ń sọ ó lẹ́yìn náà mẹ́mẹ́ ní ọ̀rẹ́ yìí mọ́ lèmi náà ń sọ àwọn èèyàn ṣe dájú báyìí ó ní ní ọmọ tẹ́lómi ìsokòkò tó rí tí ò rí ọlọ́run tó gbẹ nìkan ló tó wá gbé sí àyè ó ní lẹ́ẹ̀kan náà gbà tó kálukú sọ tí ó sọ tán àwọn kírun tán òun ní ìmáàmù àti gbogbo jẹmọ ẹ fún mi yọ̀ǹda ẹ dákun ẹ gbé ọmọ yìí fún mi kí n lọ tọ́jú ẹ. òun gbé ọmọ lọlé ó náà sì yọ̀ǹda fóun yọ̀ǹda bóun ti gbé ọmọ yẹn lọlé ó ní ìwọ náà ló kúkú bímọ tọ̀ ìyàwó ń wá tọ́ ọ̀dàgbà láàrin bẹ́ẹ̀ ó bí àmọye ọmọ tòun náà fóun gbogbo wọn sì yàn wọ́n yẹn dún wọn lálùbáríkà. ó láṣìírí tóun bù kóun bònú ọwọ́ wọn kó bóyá òun tóun ṣe òun lọ́dún mọ́láhùn lẹ́ẹ̀fí rí òun gbogbo gbà lójú oorun pàdé ìjánná tó dáa jù lòun wà láti àmà. ó ní ọmọ ẹjọ́ náà táwọn wá gbé àlùfáà wa tẹ́ ti rántí àbá torí kodò fáà ní mo ti rántí Ọlọ́run fi bo àṣírí ẹni tóun nífẹ̀ẹ́. ẹ wò ó bá sírí yẹn ti tóbi tó bó ti bò háyà tó bí mo ti sọ fún yìí ẹ má wàá sọ fẹ́ nìkan ẹ bá fi ṣe wáàzì ẹ fi ṣe wáàzì àmọ́ ẹ mẹ́ta kọ̀ nígbà tá a bá sùn níjọ́ kejì Ọlọ́run fi hàn fáà wípé
into ṣe fáwọn Ọlọ́run náà nù tó dùn máa wọ Ọlọ́run tá a fi ń promote rẹ̀ gbogbo wa láti tẹ̀lé àtọ́dá. èmi pẹ̀lú rẹ̀ náà máa pa lọ́jọ́ kan sọmọ ìyá sí aláṣẹ́rí tó ti tú. kálómi tó dé àyè lọ́dọ̀ Ọlọ́run máa sí aláṣẹ́rí tó ti tú. àti nítorí máa wí má torí tó bá padà yá ẹnu rẹ yóò padà dìpàkọ́ nínú Súrátù Yásìn yóò padà dìpàkọ́. Al-yawma nakatimu ala farabalẹ̀ al-yawma nakatimu ala afwahihim wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum bima kanu yaksubun. Ìjọ tí ẹnu tá a fi sọ̀rọ̀ yìí tí ó di ògo tí ó di pàkọ́ tí ò ní lè sọ kankan. Tukallimuna aydihim Ọlọ́run lọ́wọ́ ni ó máa sọ̀rọ̀ ńjọ́ náà ẹsẹ̀ ó sì máa jẹ́rìí sí Ọlọ́run ló máa ń tó ti fọwọ́ bàjẹ́ ó tiẹ̀ gbin ó tiẹ̀ rò pé wọ́n padà di ọwọ́ òun lóko ọkùnrin àbáṣọ tó yọ. Àtẹ̀sẹ̀. Bàbá wa ti parí tiwọn àṣírí wọn náà làwa bò yìí. Ta ni ó bo àṣírí tiẹ̀? Ṣé yóò yí ẹ̀yìn rẹ ni àbí kò ní yí ẹ? Máa bira rẹ lórí ìwà tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà tọ́ ma. Ṣé yóò yí ọ? Òkùnkùn ní kòkó nínú mama nù. Gbogbo wa lajọ jókòó lẹ́yìn wọn náà máa bira rẹ pé jọ́tọ̀ ọba kú sí yóò yí ọ sá. Torí tí bí yẹ̀yàn ní lẹ́nu òsì ní lọ́kàn. Ọlọ́run ló mọ ojú tó ti fi wo nǹkan ntọ́ da tó sì bàjẹ́. Ṣérù rẹ ló kù ní òye ọlẹ́yìn rẹ̀. Bọ́ bá ti fọkàn ro nǹkan àwọn gíga tí wọ́n ga nínú ìlú Ọlọ́run sì fún ọ lójú agbára ó fún ọ lọ́kàn agbára ó sì mọ bọ́ bá ti wò ó ntọ́fẹ́ ga ayọ́ bàjẹ́ bọ́ bá ti fọkàn ro ntọ́fẹ́ da ayọ́ bàjẹ́ ṣé wọn náà wá rò pé ìrìn ọ̀dà ojú ẹni bẹ́ẹ̀ ò lè da ẹ̀yìn náà ò sì lè da. ayé òun náà làwọn ń bẹ̀ yìí tí ó dùn láàárọ̀ tá a máa dùn láàárọ̀ tí ó dùn dọ̀sán tí ó dùn gbé àjálù mi wá. bí tí ń bọ̀ wá nísìnyí kánú àwọn ìyá wa kan tí wọ́n bí àfa wa Kamarudin làwọn náà jáde láyé sí. ìyá dáadáa ni ìyá yẹn wọ́n bí Kamarudin Kamaru náà ọ̀dọ̀ bàbá àbúrò yẹn sì lóko. ìyá náà dáa púpọ̀ ikọ́ lásán ni ikọ́ sì di nǹkan mi ó sì di kó gbẹ̀mí wọn lójijì kí ni ó ṣe wọ́n tó fi kú. so ojú rẹ̀ kalẹ̀ kú sọ́mà. gbogbo ẹrù tó o bá di máa dì í. gbẹ̀yàn kan ò lágbára láti tú ẹrù tó ń lì ọba tó ní agbára tó ju gbogbo agbára lọ yóò tú ẹrù rẹ̀ yọ. bó jẹ́ ẹrù rẹ̀ ní múra sí ẹrù rẹ̀ máa di ẹrù rẹ̀ bó jẹ́ ẹrù burúkú ló ń dì ní ẹrù kéta ẹrù kéèrò ẹrù kéésàn ẹrù kọ́dà fúnyàn kan máa bàjẹ́ máa dì í Ọlọ́run tó máa tún padà bọ̀ tún yọ.